So ti yẹn sí báyìí kò síbi tá a ti jọ sọ èmi àti ọjọ́ sọ pé ọ̀sẹ̀ tí mo ṣe fún tó bá ti wẹ̀ tó bá ti bóbi sùn máa lògo wọn ọmọ awo mi ní Portable tó ti kọ́ kò dẹ̀ deny mi o ti understand nǹkan tó bí mi ni mo fi ṣàlàyé fún ẹ lánàá pé mi náà máa ń bá sọ̀rọ̀ kò dẹ̀ kí ń gbọ́ o ti yẹn sí báyìí kò síbi tèmi àti ẹ ti jọ sọ̀rọ̀ pé ẹni tó bá ti ṣe kan báyìí ló máa ṣẹlẹ̀ o irọ́ o mọ̀ká tó ń ṣe o DJ Chicken tẹ́bà tú àti ẹ̀bá díjọ ń jà wà àti Portable ẹjọ́ ń jà DJ ní ẹ olórin ní babaláwo lèmi kọ̀pákọ̀ mọ́ra wọn o ọmọ awo mi ní Portable ó ti ọ̀rá kọ̀pákọ̀ mọ́ra wọn o ọmọ awo mi ní Portable ó ti ọ̀rá sáà ní sí báyìí ọmọ awo mi ni tí kò dẹ̀ deny mi so ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá a bá máa sọ ó ti ọ̀rá sáà ní sí báyìí mi ì fẹ́ wèrè o mi ì fẹ́ wèrè ara ọkọ̀ sẹ́yìn tí mo tọrọ owó lọ́wọ́ ní gbogbo yín o ẹ mọ̀ nǹkan tá ẹ̀ ṣe o ẹ lówó tí mo lówó tèmi ni o babaláwo tèmi gan lówó tiẹ̀ ni o ẹ mọ̀ nǹkan tá ẹ̀ ṣe o ó ti yẹ yín sí báyìí mọ̀ nǹkan tá ẹ máa fẹ́ nu ara yín sọ tẹ́ bá ti jọ ń jà ìjọ máa dà kò káyé ó ti yẹn sìn bọ̀ nǹkan tí mi bá sọ fún pé mo sọ nǹkan tí mo jẹ́ kó mọ̀ ni pé mo ní èmi náà máa ń advice ẹ̀ mo dẹ̀ máa ń bá sọ̀rọ̀ kò kí ń gbọ́ mo dẹ̀ message ẹ̀ kò reply mi mọ́